ẹ mà tún káàbọ̀ lọ́ọ̀dẹ̀ yìí nílé yìí níbi tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú ọ̀mọ̀wé Ayédùn Àìsáyà Ṣẹ́gun Mokinisa. Ènìyàn lè dáríjì èèyàn ṣùgbọ́n èèyàn ò lè gbàgbé, torí ẹni tó bá gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ẹni ẹ ti kú nìyẹn. Kí ni ó ń ṣèwọ? Ṣé a ṣe ọ ni? Dáríjì. A ó máa rántí tó pé a wà ní alààyè. Ohun tó bá rántí ẹni tí ní nǹkan yẹn tẹ́yìn tó ṣe fún ẹ, dáríjì. Mo kí gbogbo Nàìjíríà o, a kú ojúmọ́ ènìyàn á sàn àsówó sọmọ àlàáfíà ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀. Ẹ ṣeun. Orúkọ tẹ̀lé ẹ̀kan sí Dr. Ayédùn Ṣẹ́gun Àìsáyà. Ẹ ṣeun. Tọ́ ẹ ṣeun o. Lórí ọ̀rọ̀ àwọn Fúlàní àti ìjínigbé láwùjọ wa ní dédé àsìkò yìí, ó túbọ̀ ń pele mọ́ sí i. Àròpó tí ń tán lọ ni, ṣùgbọ́n àṣekò ìtàn kankan níbi kankan. Níbi tọ́rọ̀ wá dé báyìí, a rí ọlọ́pàá tí wọ́n ṣá, tọ́lọ́pàá ọ̀hún fún rẹ̀ tó wà nínú àgbàrá ẹ̀jẹ̀ tó fún rẹ̀ sì ń sọ wípé wọ́n ti gbàbọn lọ́wọ́ òun o, wọ́n ti gbàbọn lọ́wọ́ òun o. Kò mọ́ síbẹ̀ nìkan, a rí òkú ẹni tí wọ́n tún sin tó jẹ́ pé ọgbà Abáfẹ́mi Awólọ́wọ̀ ń ló ti parí tó lọ sìnrú ìlú, tó sì jẹ́ wípé láti ibẹ̀ náà ìròyìn jáde ó ti gbẹ̀mí mì sọ́wọ́ àwọn ará ibi tá à ń sọ yìí náà ni. Nínú àkọsílẹ̀ kan tá a tún rí, èyí sì rèé ó ń gbẹnu tán nírú àwùjọ wa. Ìran Yorùbá wọ́n wá wò pé bó la ti ṣe sí o nírú àsìkò yìí, ìgbà wo nírú eléyìí yóò dópin, kí lọ̀nà àbáyọ, oríṣiríṣi ìbéèrè ló ń jẹyọ. Ṣùgbọ́n nígbà tẹ́ gbọ́ ìròyìn àti àwọn fídíò tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn Fúlàní àtàwọn ajínigbé lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ń ṣekú pani jínigbé lọ́tùn lósì, kí ni tó ṣì ń wá sí yín lọ́kàn síbẹ̀? Ẹ ṣeun. Ṣé bá ṣe fi máa bá lọ lélẹ̀? Ṣé democracy lèyí? Ṣé democracy lèyí o? Ìyà ń jàrá ìlú. Ṣé democracy lèyí ní Nàìjíríà? Ṣé bá ṣe fi máa bá lọ lélẹ̀? Ohun tó ṣe gbòógì jù nínú ẹ̀kọ́ ètò ọrọ̀ ajé tí ìbò pè ní economics tí a kọ́ ní ilé ẹ̀kọ́ ní girama, wọ́n pè kíní kan ní scale of preference àti opportunity cost. Scale of preference yẹn ní ìlànà ohun tí mo fẹ́ ṣe. Mo fẹ́ ṣe nǹkan báyìí, mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ kàwé, mo fẹ́ ṣiṣẹ́. Wọ́n pè kíní kan ní opportunity cost, eléyìí tó tí mo yàn láàyò, tó ṣe kókó, tó ṣe gbòógì jùlọ jù, òun lèèyàn máa mú. Nínú ètò òṣèlú ara wa, ohun tó làmìlaka jù, tó ṣe gbòógì jù, tó ṣe kókó jù, òun ni ààbò. Ààbò number one. Tí èèyàn bá ní ààbò, tí èèyàn bá wà nílé ayé, òun lèèyàn ń rin títì, ló ń gbaná tára, ló ń lọ bí ló ń lọ ọ̀hún, òun lèèyàn yan fanda tó ń ṣe káàkiri. Torí wọ́n bá òkú ìṣe òtán nígbà tí èèyàn wà nílé ayé nìyẹn. Eléyìí tó kù àmọ́ ní tí ò máa rárá. Ṣùgbọ́n ó bani lọ́kàn jẹ́, ó ti lójú pé ibi tí Nàìjíríà ibi tá gbé bára lélẹ́yìn. Ààbò ara wa náà aláti mójútó ààbò ara wa. Ilé wa ká mójútó ààbò ara wa. Àwùjọ wa ká mójútó ààbò ara wa. Torí mo fẹ́ bẹ̀rẹ̀ ní àtìlé níbi tí tó ti wọ́ wá. Ó wà ní ẹnì kọ̀ọ̀kan wa. Ó wà nílé wa ẹnì kọ̀ọ̀kan wa. Báwo ni ààbò wa ṣe wà? Ǹjẹ́ à ń fura ná? Tí a bá wà nínú ọkọ̀ tó ń gbé a lọ, ẹlẹ́mìí pé a máa pè, hello, lẹ́sìn ń pè mí o. Owó ẹ̀ tó wà ní àpò mi lẹ́sẹ̀yìn. Pé ọmọ máa gba ìpè, ó dẹ̀ máa tú àṣírí nǹkan tí kò yẹ kó tú. Àwọn tí wọ́n lè fi lépa ẹ̀. Ẹni tó tò kò sẹ́gbẹ́ ẹ̀ kò mọ̀ bóyá olè ni, bóyá ajínigbé ni kò mọ̀. Ẹni ẹgbọ́n tẹ̀lé máa ṣe oróńdó yẹn, ó lè máa rán oróńdó yẹn kó jẹ́ pé ẹni ẹ máa mọ́nítọ̀ ẹ̀. So tá bá wà nínú àwùjọ, ìpè tá máa ń gbé bọ́ọ̀nà ṣe máa ń kóra ní ìjánu. Ọ̀nà ni à ń gbà. Àwọn community rí wọ̀nyẹn náà tá bá wà ní agbègbè wa, iṣẹ́ wo là ń ṣe? Wọ́n ní ojú ní alákàn ló fi ń ṣán orí. Kí là ń ṣe? Àgọ́gọ́ lára tí a jẹ́ community. Àwọn aṣarin tí èbò pè ní scavengers, ǹjẹ́ máa ń ṣọ́ wọn ná? Torí wọ́n ti ṣọ́ dáadáa, wọ́n á kàn wọlé tó àwa ni, wọ́n á máa dọ́gbọ́n wọn ní ṣani lọ́pàá o, wọ́n ń tọpinpin ni o, wọ́n ń wo agbègbè ni o. Ǹjẹ́ à ń ṣe iná? Bí ó ṣe jẹ́ pé ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ àti ṣe lókà wọ́n ti gbàgbé wa. Ó ti di bá mọ yóò mi mọ̀ bẹ́nìkan yóò bẹ́yẹ̀ nìkan yóò mọ́. Ìlérí tó ṣe kí wọ́n tó dìbò wọn ò dẹ̀ ṣe mọ́. Kọ̀mítì ló dẹ̀ ń ṣe gbogbo nǹkan sìn. Kọ̀mítì ló máa faná, kọ̀mítì ló máa fọ́ mi, kọ̀mítì ló máa ṣọ̀nà.
commission ló máa ṣe security owó ọdẹ tá à ń dá lójúmọ́ ǹjẹ́ à ń ṣe déédéé náà ìyẹn lọ bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ arákùnrin tó jẹ́ olórí ilé head family bàbá báwo ló ṣe mójútó ààbò àwọn ọmọ ẹ báwo ló ṣe ń ṣe báwo ló ṣe mójútó ǹjẹ́ òǹṣọ́ wọn náà káwá bọ́ sí tìjọba ìjọba ẹ máa lẹ́rú ẹ̀yin ará bí ọ̀nàbù tó lọ́ọ́ bù ẹ kú iṣẹ́ ìbẹ́gbẹ́ bá dé eléyìí ìgbà tí àwọn ọ̀bọ̀ káàkiri ẹ̀ tún lé kiri ẹ dìbò fún wa á ṣe dáadáa á ti rún tí ẹ ṣe bá sọ pé ẹ̀yin ló kàn ó ti wá kàn yín o nígbà tó rí àkàn yìí ṣé bẹ́ẹ̀ gbá adé eléyìí ṣé bẹ́ẹ̀ gbá adé eléyìí náà àti lulẹ̀ ó ti ṣubú àbò ti mẹ́yẹ kò sí kókó mọ́ ètò àjẹbánu gbogbo ẹ̀ tó dá polúkú muṣu ṣé bẹ́ẹ̀ gbá adé eléyìí ọlọ́run á bí lẹ́jọ́ òun asán òfo nínú òfo a kò mú nǹkan wá sí ayé bẹ́ẹ̀ sì ni a kì yóò mú nǹkan lọ ìjọba ló pọ̀ sí lọ́wọ́ ẹ̀ jù mo ti yọ ti tèèyàn fúnra rẹ̀ mo ti yọ ti community mo ti ta gbogbo wa ó wá kò sọ́wọ́ ìjọba láti ti àwọn ti ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ti àpapọ̀ ní ètò ààbò máa fún yín ní òdo péré òdo máa fún yín òdo péré òdo lọ́gbà nínú 100 máàkì bẹ́ẹ̀ ni torí pé kí ni o bí ẹ bá sọ pé ẹ fẹ́ jẹun tẹ́ ẹ ra gbogbo nǹkan tó yẹ kí ẹ sè tẹ́ ẹ gbé kaná ṣé ìṣẹ̀lẹ̀ fẹ́ jẹun náà olódìfá fún ohun iṣẹ́ ìjà tẹ́ ẹ kó fún àwọn ọlọ́pàá tẹ́ ẹ dá fún àwọn agbófinró gbogbo wọn àwọn sójà àwọn ológun ẹ ń rà fún wọn ẹ ṣokóríyá fún wọn ẹ fún olówó oṣù wọn mo máa ń sọ ní gbogbo ètò tí máa lọ nínú rédíò pẹ̀lú tẹlifíṣàn. ṣé wọn ò fún wọn lówó oṣù. owó tó fún wọn kò tó wọn má pọ̀ lọ́wọ́ mi ni owó pé kí ebi má pa wọn ni owó pé kí wọ́n lè máa jẹun pé kí wọ́n tẹ̀sílẹ̀ wọn alẹ́ ayé ni wọn ò kọ́ lọ́wọ́ sóríire gbogbo ẹni mo fi ń sọ mo súnmọ́ ọlọ́pàá mo mọ gbogbo àṣírí pátá ẹ lọ gbúgbù ẹ èmi ń dọ́tọ̀ ayé mi ìṣẹ́gun àṣírí mo sọ fún yìí ìyà ń jẹ àwọn ọlọ́pàá ìyà ń jẹ agbófinró wa òun ló jẹ́ kí àwọn ọkọ̀ sínú wọn kí wọ́n máa gbàbọ̀dì ibẹ̀ gan ni a ti ṣẹ̀ ibẹ̀ gan ni ìjọba ti ṣẹ̀ ibẹ̀ gan ni ìjọba ní wọn mójútó nǹkan tó yẹ kí wọ́n mójútó tí àwọn òfin mẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀rin irinṣẹ́ tẹ́ ẹ rà ta ló gbowó ẹ̀yẹ ọ̀gá sàrọ̀ lébù kí lẹ fowó ṣe ìbòlẹ̀ bára dé ṣé rí iṣẹ́ tó yẹ kẹ́ ẹ̀ lẹ́rà ṣé ṣe ètò ẹ̀tì lọ fi ọ̀dàkù lẹ́rà ṣé ṣe ètì wọ́n lòkù ní Liberia ẹ kó mọ́ọ̀gì lẹ́lẹ́kó fún àwọn èèyàn Nàìjíríà ṣé ṣe ètò pé wọ́n ṣe wọ́n máa sáré lóòdù ọta nígbà tí àwọn jagamu àwọn bàṣúkà tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí tó máa yìn lọ wọ́n lè yìn fún bí 24 hours tí ọ̀dọ̀ tí wọ́n bì tó bá ti tó bóyá bí ìṣẹ́jú mẹ́ta kan ọ̀sẹ̀ tí wọ́n ṣe máa lóòdù ọta tí ìyẹn kọ́lẹ̀ kó lẹ̀ èrè òjì tẹ̀ ń fún wọn ṣé ó yẹ ká wọn ẹ má pẹ́ wọ́n níyàwó wọ́n lọ́mọ ẹ má sì mí gbọ́ o mi ìsọ́pá àwọn agbófinró pé bóyá wọn ò ní tí wọ́n o wọ́n lọ́ wọ́n dìsẹ́rú o arékọ̀dá nínú rẹ̀ sí o tó nínú ìmọ̀ psychology ni pé ẹni tí ó ń lo ìmọ̀ sáyẹ́ǹsì láì lo abẹ́rẹ́ láì lo oògùn láti fi mọ ọkàn ènìyàn àti ọkàn ẹranko nǹkan tó ń pè ní psychology nìyẹn ẹgẹ́ tiẹ̀ so àwọn kan náà wọ́n pè ní kí a ní intelligence pé ìmọ̀ yàtọ̀ sí ìmọ̀ ara yàtọ̀ sára wa àmọ́ pé àwọn kan náà wà nínú agbófinró tí wọ́n ya gbóòórùn ẹ̀dá amọ̀ but ìjọba ǹjẹ́ ṣe kó rí àná èrè owó tẹ fún wọn ọlọ́pàá tó bá fẹ̀yìntì ọdún mẹ́rin ló máa tó gbowó mo wà lórí iléeṣẹ́ rédíò kan tí mi níbi ọdún méjì sẹ́yìn èèyàn àtẹnìkan níròyìn ni wọ́n pè wá pé ká máa fomi jó tó ọ̀rọ̀ mo wá sọ mo ní nígbà yẹn náà ọdún méjì sẹ́yìn commissioner of police ìyẹn alákòóso ti commissioner ní ti police tó bá fẹ̀yìntì owó oṣù ẹgbẹ́ yẹn lọ́hùn owó pension tó máa gbà every month kò 100,000 80,000 naira ni o 80 bẹ́ẹ̀ ni níbi ọdún méjì sẹ́yìn o ló máa gbà every month tó bá fẹ̀yìntì tán ẹni yẹn ní àwọn Dr. Ayédùn kò lè jẹ́ bẹ́ẹ̀ nígbà tó wá ṣe ìkéde ìpolówó tó ṣe ẹni wá pe former commissioner of police ní Bayelsa state ó wá pé ó ní òótọ́ ni Dr. Ayédùn sọ o olówó tó ń gbà lóṣù bẹ́ẹ̀ ṣe ìtara as commissioner of police ìgbà yẹn lọ́hùn ó jẹ́ 75,000 naira per month 75 bẹ́ẹ̀ sọ fún yín commissioner ọlọ́pàá tó bá ṣorí ire ó rí àánú Ọlọ́run gbà ní o ìkíní ìkejì ó wá ní àti ìdílé tí kò tòṣì tó lọ́wọ́ ìkẹta ó dọ́gbọ́n sínú ẹ̀ ní o bẹ́ẹ̀ ni tó ń gbà tá àbáṣòfẹ̀ tí àwọn náà máa lọ dojúkọ àwọn agbésùnmọ̀mí o àwọn náà máa títí o àwọn ẹnìkan máa gbowó wọn ò tí ì gbà mi ò ní pé bóyá owó tó ń gbà dá o mi ò bọ̀ tún gbà tẹ́ ẹ̀ bá fún wọn
ẹníyàwó ńlé ẹ fún ọbẹ̀ sílẹ̀ ńlé ẹ tọ́jú ọmọ ẹ wá ní kí àwọn máa jáde síta kò ní já ìjọba ṣàṣùyẹ yìí lọ ẹ̀yin ló kó dáadáa oúnjẹ ọ̀fẹ́ iná ọ̀fẹ́ omi ọ̀fẹ́ gbogbo ọ̀fẹ́ ẹ̀túkò security ìyẹn lọ bẹ́ẹ̀ ìkejì ọmọ abẹ́rẹ́ lẹ́gbà sí Nàìjíríà ṣé wọ́n kátó ṣé wọ́n ká àwọn tó yẹ kẹ́ ẹ gbà náà ọlọ́pàá kò sí kí ọlọ́pàá kan kó wọ́n kù lójúmọ́ Nàìjíríà kò sí kí ọlọ́pàá kan mọ́. bẹ́ẹ̀ ni iṣẹ́ ikú wọ́rọ́ wà bí ikú mi. ikú gbọ́dọ̀ ni ọlọ́mọdé àkú àmì. tó gbé wọn fẹ̀mí ọwọ́ ewu ni tó ní wọn kó dára bí wọ̀nyí mélòó lẹ́yìn ṣe fún wọn ọ̀rọ̀ ń bẹnu mi ń sọ atọ́kùn ọ̀rọ̀ ń bẹnu mi àgbọ́yé. kóríyá mélòó lẹ́yìn fún àwọn ọlọ́pàá a máa sùn ní ilé gbogbo ẹ̀ náà ti gáàdì wa a fi wọ́n sínú òtútù ìbọn tẹ́ ẹ kó lé wọn lọ́wọ́ kì í ṣe ìbọn gbàlódé èmi ìbọn ò ṣe rárá mo ní àǹfààní bó bọ́lọ́pàá kan sọ̀rọ̀ ó ní kí n bá darúgọ tòun ní ìpínlẹ̀ ní àwọn southwest ní àríwá àtàgbè wa ni wọ́n ní wọ́n lọ kojú àwọn olè wọn yẹn ni àwọn olè yẹn ìbọn tó yìn lágbára àtọwọ́ àtọ́ ọta ẹ̀pà náà ń pè ó tán nínú ìbọn yẹn ẹni ọlọ́ọ̀lọ́nìkẹ́ni ẹ ti jẹ́ ìbílẹ̀ ó wá láti eré àdọ́mi lọ́hùn mi ní sọ́ọ̀lù mi fún yín nǹkan ẹ bá kérésì mi tó pé kí ni ẹ ò kó òótọ́ á rẹ̀ máa sọ fún yín ẹni ẹ wá dọ́gbọ́n sí ẹni ẹ kàn pé òun ni bí ẹni ti fẹ́ rìn lọ nìyẹn tí ìbọn Yorùbá tí ò bá jẹ́ nǹkan tẹ́lẹ̀ nǹkan kìrìsìtẹ́nì lèmi o mi ò sọ pé kò sí oògùn o oògùn wà o gbàgbọ́ oníkálukú ló máa rọ̀ mọ́ tẹ́ni ẹ tí ò bá ti jẹ́ nǹkan tẹ́lẹ̀ nǹkan ṣé bọ́ ti máa padà nìyẹn èlé kan lè fẹ́ fún wọn. sẹ́yìn náà máa ń jẹ nǹkan tẹ́lẹ̀. mi ò jẹ tẹ́lẹ̀ bíbélì mo gbójúlé bọ́tí mi ní pé kó má jẹ tẹ́lẹ̀ ẹ tó bá yẹ kó jẹ a ní ẹ̀sìn tìbílẹ̀ a ní ẹ̀sìn kìrìsìtẹ́nì a ní ti mùsùlùmí tó bá wẹ̀ ní kó yàn láàyò kò sí èyí tí ò da ọ̀run ló mẹ́rin tó máa là gbogbo a ò dóhun rí tẹ́ bá sọ pé wíwèé da lóòótọ́ àwọn oníṣègùn òyìnbó kí ni wọ́n ń lò nǹkan tó ń lò ṣe oògùn ọtọ́ lò ṣe bí ní iná ti mú so ẹ má fi ẹni àbùkù kan ewé dára tó bá jẹ́ ló bá bá ẹ mú máa lò ìjábẹ́rẹ́ máa lò ó kù ẹ̀ ó kọ lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ láti fi defend ara ẹni nírú àsìkò tá a wà. bẹ́ẹ̀ni kí ni mo sọ ni pé wọn ò ṣe kóríyá tó fún àwọn agbófinró wọ́n fi ẹ̀mí ọwọ́ ewu wọ́n máa ń gbàbọ̀dì ibi tí ẹ̀ka agbófinró yẹ kí wọ́n ti jà wọn níjà wá ní kí làwọn fẹ́ ṣe. DFASH Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. DFASH Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call DFASH Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. DFASH Express Logistics Services. Your convenience is our priority. ṣe bí Nàìjíríà la wà tí wọ́n ti pa sójà 17 ojú òtì rárá sójà ní ayé ìgbà kan talẹ́ tó jẹ́ gbénáwó olúkòkò kò sólúwẹ̀ sójà wà dẹni tí wọ́n ń pa bí ẹni tó ń pa adìyẹ wọ́n tún lọ títí wọ́n á tún lọ sí àsọdọ́ọ̀kì wọ́n á tún lọ dabẹ̀ ẹrú wọ́n á tún lọ sí police station kò rí báyìí báwo rẹ̀ ṣe sí kò rí báyìí rárá ìjọba ìdí ẹrọnú o ẹ má ṣe àpòyẹ fún àwọn ẹnìkan ṣọ rárá àwọn tó gbé yín dépò tẹ́ wà àwọn ọmọ Nàìjíríà ni wọ́n fún yín níbò nísìkò ṣé wọ́n ní afẹ́fẹ́ tó fẹ́ aṣọ tó lọ sínú wọdúrópù ìyá orí yàrá èyí tó fẹ́ aṣọ sí gbàgbà ta tó fẹ́ wọ́n lẹ́yìn tó wọ tiẹ̀ sọ́rùn wọ́n ní kó má ṣàfihàn kí wàá ní kókó nígbà tó tẹ̀tí ń já ilé àwọn ẹlẹ́wọ̀n ní Kùjé prison kí wàá ní kókó sókà ni wọ́n lè lọ bá nǹkan kan ń ṣẹlẹ̀ bọ́ àti ìtọ́jú bọ kí ni kókó ẹ̀ mú sọ fún yín yẹn ìjọba ò ṣeun tó yẹ kó ṣe tó rárá kò tó rárá akọ̀párọ̀ tọ́ra wa jẹ́ ni òun náà fi ń gbàbọ̀dì so nísìnyí gbà wọ́n lè gbé bá bíi 5 billion wọ́n á gbé commissioner police kan ẹjọ́ afẹ́ operate ṣé kò ní gbàbọ̀dì ẹ ti ẹ̀ ṣeun tó yẹ kẹ́ ẹ ṣe ẹ fún wọn lówó gidi ẹni tó tẹ̀mí bá bọ́ sínú iṣẹ́ ìjọba auto service ẹ rú wọn lágbára àwọn ọmọ wọn ẹ fún wọn níṣẹ́ scholarship ẹ fún wọn kí ẹ pé kẹ́ máa gbé 1 million check lé wọn lórí kí ẹ yẹ pé ẹ ra pósí kí ẹ fẹ́ ká life insurance ẹ fún wọn
ẹ̀mí di olófò ẹ fún wọn ṣé ẹ wọn lórí tó bá fún wọn lọ́wọ́ gidi a mọ̀ pé kò lè kó bá sì kọ lọ sùn kí ni ẹ máa dínkù kò ní pọ̀ rárá now ẹ̀yin ọ̀gá sà ó wà lọ́wọ́ ẹ̀yin náà wetin you carry ẹ̀yin náà ní lọ́wọ́ o ẹ sì ti sẹ́rù o kó ẹ pé títa àwọn ìjọba ló pọ̀ jù ṣe lọ ọmọ mẹ́kọ ní mí mo rìnrìn àjò. ẹ ti padà sọ̀lú yìí. Mo ti sọ wọn ikú mi ò sí lọ́wọ́ ènìyàn wọn ló wà tẹ bá dẹ̀ pa mí ẹ lè jí mi máa sòótọ́ fún yín wọ́n bá rò ó gbọ́ tó bá rò ó má gbọ́ wọ́n máa sọ ẹ lè fowó bribe mi ẹ lè fi pè bribe mi tẹ bá dẹ̀ fún mi nípò mi ìtọ́ lọ́wọ́ yín o ń gbà ṣùgbọ́n tẹ bá ṣe málamala mo máa gbàgbọ́ tó bá fún tẹ́gbọ́n mo fẹ́ tún Nàìjíríà ṣe àmọ́ tó bá ṣe málamala I will resign. pẹ́ẹ́ lè tún Nàìjíríà ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mi ìṣe ọmọ ojú ọ̀rọ̀ rárí bẹ́ẹ̀ mi sọ fún yín ó sàn tẹ́ẹ̀bà ṣe tó wù wọ́n tó dùn mọ́ wọn nínú ṣe pé wọ́n máa dọdẹ yín. ó tẹ́ mi náà kí Fẹ́mi nílẹ̀ fún Nàìjíríà tó gbé kí Nàìjíríà lè dára. àwọn èèyàn sọ pé Nàìjíríà ò ṣe é kú fún un. ṣeré ní Abíọ́lá kú wọ́n máa sọ pé èèyàn kú gbé ni. ṣé Abíọ́lá kú gbé lọ wọ́n rántí ẹ̀ náà June 12 tá a ṣe nǹkan tá a fi rántí ẹ̀ nǹkan ṣeré yẹn dáwó lọ́wọ́. ṣé òun ló wá pé ni ṣé òun ló dáa jù. ok ta ló fẹ́ kú ìgbà orí kò ní dé báyìí tó fẹ́ kú wọ́n ní wọn kò jẹ́ kú tó sùn máa change orúkọ ẹ kò jẹ́ kó ẹ má bínú o ọ̀rọ̀ ló bá boko mòrò wa o so tani kò wọ́n ti pè kan ní kò kú mọ́ báwo ló ṣe ní kú mọ́ tani tó gbé láyé ju sí ayé rí kò possible so bẹ́ẹ̀ sá ẹ̀kú bẹ́ẹ̀ sá ẹ̀kú bó bá pa mí ó kù gbọ́ kan ẹ̀jẹ̀ bí á béèrè lọ́wọ́ rẹ ẹ̀yin náà nílẹ̀ ìdìsẹ́rù o àwọn immigration ogun ṣe iṣẹ́ ẹ̀ ń gbọ́ báyìí ẹlẹ́nu ọmọ ẹ̀kọ́ rọrùn wàá gbọ́ mélòó ni wọ́n sì ń gbà lára ètò ààbò náà mo ń sọ yìí o mo ń bọ̀ lórí ètò ààbò mélòó ni ní ọ̀nà méjì ni mélòó ni ráìtì ẹgbẹ́ ọ̀tọ̀ nìyẹn iṣẹ́ mi dẹ́kọ̀ mélòó ni lọ́wọ́ immigration àwọn ará ìlú gbòmí tẹ ẹgbẹ́ mélòó ni wọ́n so 500 naira nọ́mbà ní orí ẹnìkan bẹ́ẹ̀ ni àwọn kan 200 naira ni ibì kan 500 naira nọ́mbà gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá kó àwọn àjèjì bíi mẹ́ta 1005 nìyẹn driver náà máa kó sí lọ́wọ́ ẹ lọ ṣe ìwádìí èmi ò sọ̀rọ̀ tí ó bá ní kí mi ò èmi ò ń parọ́ àwọn tẹ ẹ kó síbẹ̀ ẹ ti gbé lọ́wọ́ àwọn ilé ìmọ̀ báyìí yẹn ẹ yẹ kọ wò bóyá kò bọ̀ dání bóyá ti gbé lóyè sínú mọ́tò bóyá kó nǹkan ìjà olóró ẹ yẹ̀wò rárá ẹ sọ pé mélòó ni ṣé ẹ pé wọ́n ti ta Nàìjíríà ó ju subsidies gan lọ tí Bọ́lá rẹ̀ Tinubu sọ Bọ́lá rẹ̀ Tinubu ètò kó wa sínú wàhálà ìpáyín kéke ìṣẹ́ ìyà ikú òjijì táyà tó ń kú tó para wọn ó jùlọ. àwọn kan sọ̀rọ̀ kan torí ẹ̀ ń dárúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn kan sọ pé kò yẹ kọ́mọ Yorùbá ó tún máa sọ̀rọ̀ sí i bí ìgbà téèyàn ṣe kètẹ́ lásìkò yìí ni ẹ gbọ́. àwọn ẹ̀ kì í ṣe ọmọkọ ọmọ àlè ni wọ́n gbogbo ẹni ló gbà ọmọ àlè Yorùbá tó bá jẹ́ pé Yorùbá gidi Yorùbá kì í parọ́. ṣé báwọn Yorùbá kan náà ló ń sọ pé Yorùbá ọmọ àlè ni Yorùbá kan sọ bẹ́ẹ̀. Yorùbá ló kàn. Yorùbá ló kàn wọn ṣọmọ Nàìjíríà nìyẹn ṣé wọ́n gbé ní àtọ̀run tẹ́lẹ̀ ok ní ìgbà ẹjọ́ sọ fún yín kò sẹ́ni tó wà mọ̀gbà tí wọ́n bá bí òun àfi tó bá délé ayé kábíyèsí nǹkan méjì ló ń bẹ́lé ayé ìgbà tí wọ́n bí ẹ ò lè mọ ìgbà yẹn bàbá àti ìyá iná máa kọ́lẹ̀ ìkejì ìgbà tí ó máa sùn ó lè mọ ìgbà yẹn láláyé orí ẹ máa mú ẹ lọ ni kì í ṣe kú o ìgbà tó bá fẹ́ sùn pé ó fẹ́ sùn báyìí ó lè mọ ìgbà rárá ó lè jí ó lè mọ ìgbà tó máa jí bóyá tó bá ṣẹ̀ka aláàmù dẹ̀ nìyẹn o lè jí sùnmọ́sá ìgbà tó máa bí ẹ sílé ayé àkókò tó délé ayé o lè mọ́jọ́ yẹn o lè mọ àkókò yẹn rárá òbí ẹ ló máa bí ẹ kábíyèsí èdìdí lọ́rọ̀ rẹ̀ Ọlọ́run ọba ìgbà tó tó Ọlọ́run Elédùmarè ìgbà tó máa sùn pé ó dà pé mo fẹ́ lọ sùn ó lè mọ orí ọmú ẹ lọ ni ọmọ àlè ni wọ́n ìdílé lẹ́yìn Yorùbá kì í ṣe ẹ̀tàn Yorùbá kì í parọ́ Yorùbá ò sí nídìí ọ̀tẹ̀ Yorùbá gidigidi kì í múyàn sínú Yorùbá gidigidi kì í ṣe alágàgàgà gbèbè Yorùbá gidigidi kì í fọwọ́ ṣe àbòsí Yorùbá gidigidi kì í ṣe gẹ́gẹ́ bí ìwà lọ́dún kan kígbe Yorùbá máa sòdodo Yorùbá máa sòtọ́ àwọn tẹ́rí yẹn ọmọ àlè oúnjẹkújẹ jẹkúrújẹrá bọ́ńbélé wọ̀ bíà ó lè ní wọ́n. orin Ògúndé yẹn wá ń kọ́ ṣe gbàgbé ẹ̀ tó sọ pé Yorùbá yo bí iná alẹ́ Yorùbá rúru bí omi òkun Yorùbá bàbá ni bàbá ṣe ó ń gbọ́ wáyé wá ní Yorùbá sọ̀rọ̀ àwọn di bọ́ọ̀lù fáráyé gbá pẹ̀lú àlàyé ọ̀rọ̀ yìí ṣé ẹ̀ mọ̀ wò pé ó dàbí tó fẹ́ kọ̀ ìsira wọn. kọ̀kọ̀ síra wọn nǹkan tó mọ̀ sọ náà lògùn sọ kọ̀ ìsira wọn ó kọ̀ ìsí àwọn tí wọn ò ṣòótọ́ ẹni àbẹ̀wò wò gbàkọ̀gbọ̀rọ̀ ní Ògúndé sọ ẹn bá ṣòótọ́ ni orin Ògúndé yẹn ló bá lára mu ẹni tí ò ṣòótọ́ kò possible náà
Yorùbá gidi ò ní jalè ẹ̀kọ́ lé tá a bí ni mọ́ tí wọ́n bí ẹ mọ́ ìdílé ni tó o bá ṣòótọ́ ni o Yorùbá ronú o má ṣòótọ́ Yorùbá ronú o má dìtẹ̀ Yorùbá ronú o má lu jìbìtì Yorùbá ronú o má pààrọ̀ lẹ́kún Yorùbá ronú o má rìnyàn lára Yorùbá ronú o má pàbọ̀ jì. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé bóyá àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tó sọ pé òkè o Yorùbá nation ńlójútùú a jẹ́ pé wọ́n wà lójú ọ̀nà náà. tí wọ́n bá wà lójú ọ̀nà lóòótọ́ mo fara mọ́ Yorùbá nation ṣé a lè ṣe ṣé à ní jà ṣé àti yẹra ara wò ṣé à ní fi ọ̀tẹ̀ ṣe no ṣé kò tó wá dé pé èmi ló kàn ṣé a máa gbà fúnra wa ṣé a máa jèbù rẹ ṣé a máa fara dà olóòtú ọ̀rọ̀ ń gbẹ́ ń kù gúdúgúdú ni mi ò túrálẹ̀ ṣé a lè fara dà ṣé à ní ṣọ̀tẹ̀ nígbà ọ̀rọ̀ àti bàbá Akíntọ́lá kí ló fà kí ni tó ṣẹlẹ̀ káni kò yẹ kí MK Abiola débẹ̀ káni kò yẹ kí àwọn náà débẹ̀ the best parent we never had ààrẹ tí a kò rà tí a ò never ní àti rí ṣé bá kọ́ sí pépà Yorùbá ni wọ́n máa lò ní àtìtakò ara wa Yorùbá ni wọ́n máa lò ní àtìjà lẹ́sẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ pé Yorùbá ní ọgbọ́n wọ́n máa lọ́gbọ́n yẹn kò tó máa di ọ̀tẹ̀ ìdìtẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún rìkíṣí Yorùbá wà nínú ẹ̀ gbogbo wọn kọ́ o. ọ̀dà kí wàá ní ojútùú gangan bóyá ní gbólóhùn kan kí ni ojútùú sí gbogbo tó wà lẹ̀. gbogbo tó ń lọ lẹ̀ yìí ní ti ètò ààbò lápapọ̀ generally pàápàá kí ìran Yorùbá náà lè ráyè gbé kí lójútùú. ìran Yorùbá kí á ṣòótọ́ fúnra wa ká finú tọ́ra wa ká má fi ọwọ́ tó ń dùn àti abẹ́ aṣọ ká ṣe òtítọ́ ká má dára wa rárá wọ́n ní ẹni tó bá dára pé ń ṣe ló bá bálẹ̀ lọ ká bíyèsí gbogbo ọlá máa wọnú ilẹ̀ lọ kí ayé parọ́ kí á ṣòótọ́ ká wá nífẹ̀ẹ́ ara wa ká yẹ pé gbogbo ilé ayé asán ní asán òfo ní òfo kò sóhun tá a mú ayé kò dẹ̀ sóhun tá a máa mú lọ ká bá ti lè ní ìtẹ́lọ́rùn òun ẹlẹ́ẹ̀kẹrin ká ní ìtẹ́lọ́rùn tó bá rí lọ́wọ́ náà bóyá gàrí ló bá rí mu ni mú gàrí má ṣojú kòkòrò má ṣojú ràn jẹ́ kí nǹkan tó bá ń jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn ilé ayé yìí máa máa rárá fún aláìní tí ò bá ní máa ṣàánú rántí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ lẹ́yìn rántí pé wọn máa kún dọ́kọ̀ pé kò sí Dr. Lágbájá kò sí pòfẹ́sọ̀ kò sí aláàjì wọn a gbọ́ pé ṣé o ti gbẹ́kùdé wọ́n máa yọ káàtì ọkọ̀ òní orúkọ ẹ̀ a gbọ́ ṣé ẹ ti gbẹ́kùdé àwọn ọmọ ayé máa sá fún ẹ wọn ò lè súnmọ́ ẹ mọ́ skele wa kù ọba kò bílíọ̀nù jẹ bíi ti Yàyà Bello lọ́hùn 80.2 billion naira bíi ti Betta Edu bíi ti Magu bíi ti báyà Nàìjíríà ọba kò jẹ ẹsẹ̀ bàtà mẹ́fà ni kò sí dámú alẹ́ ayé kò sí ohun tí a mú lọ àwọn òbí alẹ́ ìpínbalẹ̀ ṣe sí ẹni tí àwọn tó ń bọ̀ àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn lọ́hùn àwọn ọmọ yẹn ń bọ̀ lẹ́yìn lọ́hùn arapẹ̀ wá sílé ayé àwọn tí wọn ò níṣẹ́ èmi ìtì tó gbéyàwó ìyàwó òsì èmi ìtì tó lọ́kọ ọkọ òsì rárá èmi ìtì tó dádúró kò sí rárá iṣẹ́ òsì ń gbòòrò àwọn orí ìtáyà ẹ̀dọ̀ sí ara àtọ̀ ẹ̀ wá ń ṣe ní slot by slot ẹ̀ ní ọ̀rẹ́ lára ebi ń pa aráàlú ìyà ń jẹ aráàlú ara ń ní aráàlú àwọn ẹ̀ wá ń ké eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ìlú tí wàá dàrú gbogbo tí wàá lulẹ̀ bí àṣà yín ó ti kàn yín ṣé bẹbẹ gbá adé lélẹyìí ẹ̀yin olórí wa ọ̀rọ̀ àbí yín léèrè. tọ́ torí àsìkò wa ọ̀rọ̀ rèé o mo mọ̀ pé ìlú gángan lọ̀rọ̀ alẹ́ ayé bó bá kọ wájú sẹ́nìkan yìí ní ọkọ̀ sọ́mọ ẹlòmíì ẹ ti fọ̀hún sóde ẹ bá wa dárúkọ yín gan fáwọn. orúkọ tèmi lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ mórúkọ mi lọ kò lè ṣe fún yín torí ọlánìkan mo fi ń bá Nàìjíríà lò Dr. Ayédùn Ṣẹ́gun Àìsáyà ọmọ bí ìlú mẹ́kọ ẹ mú un lọ o kò ní lágbára Ọlọ́run kò ní ṣe fún yín. ó dà àwọn tó ń wò yín wọ́n pé ṣé bí ìjà ló bá dé lóde. ara nílùú ìyá ń jẹ láàlú ebi ń pa láàlú àwọn ọ̀dọ́ ti ń pokùnso ó tó ti wá sún wọn kí ló wá dé ní mẹ́tí Nàìjíríà ṣẹ́ o ẹ bá dà wọn lórí wa. ẹ ṣeun tọ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí ẹ ṣe ẹ fáwọn ẹlòmíín ọ̀rọ̀ rẹ o òótọ́ ọ̀rọ̀ ni a mọ̀ sọ̀hún lóòótọ́ lódodo ara ni àwọn èèyàn inú ìkanra gógó lọ́pọ̀lọpọ̀ sí wa tá a bá dé gbòòrò àríbó ṣe máa ń rí tèmi tí ń tòótọ́ ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ẹ ṣe ẹ fáwọn ẹlòmíín Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí o ẹ máa wò ó kẹsì máa ṣe ẹ lóní bẹ̀m̀bẹ̀ yẹkẹ.
ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles, aṣọ àdìrẹ ilẹ̀ wa, tiwantiwa ni. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Sọpọ̀ ti lọ Bembeyeke TV, ilẹ̀ tí máa rí bẹ́bẹ́, ìkànnì eléyìí ládùn jù, Daniel Salomon ló mú mi gbàyè, òun ni ẹ máa wò.